àgbà ọba ní Aláàfin àti Ọ̀ọ̀ni. Àwọn oníròyìn ló gba ọ̀rọ̀ yìí bí ẹni gba igba ọtí. Olúgbọ́n ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ẹ dúró nínú pípa òfin mọ́, ẹ yàgò fún ìwà ipá. Ọlọ́wọ̀ ló pàrọwà fún Ìgbòho àti àwọn alátìlẹyìn rẹ̀ bẹ́ẹ̀. Àwa oníṣẹ̀ṣe kì í ṣe pidánpidán o. Àwọn eléré ìtàgé ló sọ wá lórúkọ tí kì í ṣe tiwa. Ó du ifá kìlọ̀ rẹ̀ o fún gómìnà Adémọ́lá Adélékè pé kó fi ọgbọ́n yanjú wàhálà ìjọba ìbílẹ̀ lọ́sùn, kó ṣọ́ra gidi kó má bàa sọ ipò gómìnà nù. Kàyéfì, ọmọ ọdún 18 ṣekú pa ìbátan rẹ̀ ọmọ ọdún 5 lẹ́yìn tí kò rí mílíọ̀nù kan náírà $1 million owó ìtúsílẹ̀ gbà lọ́wọ́ mọ̀lẹ́bí nípínlẹ̀ Enugu. Naira Marley sọ̀rọ̀ sókè lórí ikú Mohbad, ọ̀pọ̀ àṣírí tú. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àgbà ọba ní Aláàfin àti Ọ̀ọ̀ni. Àwọn oníròyìn ló ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gba ìgbà ọtí. Olúgbọ́n ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba ọ̀mọ̀wé Francis Olúṣọlá Àlàó ní púpọ̀ ohun tó fa rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ ló jẹ́ pé ó wà lọ́wọ́ àwọn oníròyìn. Ọba Olúṣọlá Àlàó lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé òun súnmọ́ àwọn ọba aládé méjèèjì yìí tó sì jẹ́ pé àwọn méjèèjì ń dáàbò bo agbègbè àti ìtẹ́ wọn ni. Àwọn oníròyìn ló ń gbà bí ìgbà ọtí. Oníkálukú fẹ́ dáàbò bo ìtẹ́ wọn ni. Èmi ò jù ọ́, ìwọ ò jù mí ló jẹ́ àìfàgbàfàgbà ni kò jẹ́ kí ààyè gun. Olúgbọ́n ní nǹkan pàtó tí òun fẹ́ kó di mímọ̀ ni pé àgbà ni àwọn ọba aládé méjèèjì tó sì pè fún sùúrù lásìkò yìí. Ọba Olúṣọlá Àlàó ní sùúrù ló ṣe kókó lásìkò yìí láàrin àwọn ọba méjèèjì. Ó ní tó bá tó àkókò àwọn àgbààgbà yóò dá sí, ṣùgbọ́n kí wọ́n sinmi ariwo. Ààrẹ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé Amòfin Ọládọ̀tun Hasan ní púpọ̀ ohun tó fa rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́, ọba Abímbọ́lá Ọ̀wádé àti Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀, ọba Adéyẹyè Ògúnwùsì ló wá láti ọwọ́ agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé tó gbé àtẹ̀jáde síta. Hasan fẹ̀sùn kan agbẹnusọ fún Aláàfin náà pé ẹ̀ta inú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe iṣẹ́ tẹ́lẹ̀ fún Aláàfin àná, ọba Lámídì Adéyẹmí ló gbé síta, kì í ṣe èrò Aláàfin ti ìlú Ọ̀yọ́. Ó ní gbogbo àgbáyé ló mọ̀ pé Ilé-Ifẹ̀ ní orísun tó sì jẹ́ pé Ọ̀ọ̀ni ló ní ilẹ̀. Agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé tí wọ́n rán ní iṣẹ́ ẹrú tí kò sì fi ti ọmọ jẹ tó sì jẹ gẹ́gẹ́ bí ẹni tí kò bọ̀wọ̀ fún àgbà, gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ pẹ̀lú Aláàfin àná Bàbá Adéyẹmí tó sì tẹ̀síwájú pẹ̀lú ọba Ọ̀wádé pẹ̀lú ìrírí Bọ̀dé Dúrójayé kò yẹ kó gbé irúfẹ́ ọ̀rọ̀ yìí síta. Ìlànà tí àwọn ọba máa fi ń pàrokò sí ara wọn wà tí kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ ìta gbangba, ṣùgbọ́n agbẹnusọ bà ọ̀rọ̀ náà jẹ́. Olórí ọba aládé ni Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀, ipò olórí ni Ọ̀ọ̀ni jẹ́. Ọ̀ọ̀ni kì í ṣe ọba tí à ń tàbùkù ní ìta gbangba. Òun á fi àbùkù kan Bọ̀dé Dúrójayé nítorí kò fi ìmọ̀ àti ètò ilẹ̀ Yorùbá gbé ọ̀rọ̀ náà síta. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìlú ìjà ní Bọ̀dé Dúrójayé lù tó sì jẹ́ pé èrò ọkàn tiẹ̀ ló gbé síta. Ààrẹ àpapọ̀ ẹgbẹ́ Yorùbá lágbàáyé ni àwọn ti fún agbẹnusọ Aláàfin Bọ̀dé Dúrójayé ní wákàtí 48 láti tọrọ àforíjì lọ́wọ́ Ọ̀ọ̀ni àti gbogbo ọmọ Yorùbá. Hasan ní ó tún ṣe kókó kí ohun Aláàfin tẹ̀lé òfin àforíjì Bọ̀dé Dúrójayé pé kò sí wàhálà láàrin wọn pẹ̀lú Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ṣáájú nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn BBC pé kò sí wàhálà láàrin Aláàfin pẹ̀lú Ọ̀ọ̀ni, wọ́n tún ní láti ṣe bẹ́ẹ̀ láti fi hàn pé kò sí wàhálà. Ọba Olúṣọlá Àlàó ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní fa ìyapa láàrin ilẹ̀ Yorùbá. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí yóò kọjá lọ tí àlàáfíà yóò sì túnbọ̀ tẹ̀síwájú ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n lọ́wọ́ yìí kí oníkálukú lọ ṣe sùúrù. Ó ní ìṣọ̀kan wà láàrin àwọn, èyí kò lè fa ìyapa láàrin àwọn o. Nǹkan tó ń wáyé láàrin àwọn ọba méjì kò lè wá fa wàhálà láàrin àwọn rárá bó ti wulẹ̀ kó mọ. Aláàfin sì ń jọba káàkiri, ilẹ̀ Yorùbá kò lè bàjẹ́ rárá. Òun ti bẹ ọ̀tún àti òsì kí wọ́n jẹ èbùrẹ́. Amòfin Hasan ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí títí àkóbá ńlá ṣáájú fún ìran Yorùbá
lásìkò àwọn Awólọ́wọ̀ ṣùgbọ́n ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé ni ó ṣe kókó kí ìrẹ́pọ̀ wà láàrin àwọn ọba aládé méjèèjì. Ó ní ìfẹ́ ní ètùtù ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, a ní láti ní ìfẹ́ ara wa pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. A rántí pé awuyewuye kan ló bẹ́ sílẹ̀ lórí bí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ṣe fi gbajúmọ̀ oníṣòwò Dọ̀tun Sànúsì jẹ ọ̀kan lọ́mọ Oòduà lórí ọ̀rọ̀ oyè ọ̀hún ní Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Òwádé fún Ọọ̀ni ní gbèdéke ọjọ́ méjì láti gba oyè náà padà. Yàtọ̀ sí pé orúkọ oyè ọ̀hún dá àríyànjiyàn sílẹ̀ tí àwọn kan sọ pé ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ní Ọọ̀ni fi Sànúsì jẹ tí àwọn míì sì tún ní ọ̀kan lọ́mọ Oòduà ni. Ohun tó ń fa ẹjọ́ ní àtẹ̀jáde kan tó ti ààfin Ọ̀yọ́ wá lórí oyè náà. Nínú àtẹ̀jáde náà tí akọ̀wé ìròyìn Aláàfin Ọ̀wádé Bọ̀dé Dúrójayé fi síta ló ti ní àfojúdi ló jẹ́ fún Ilé-Ifẹ̀ láti dánìkan fi èèyàn jẹ oyè tó ní ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà sọ pé Aláàfin Ọ̀yọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jẹ oyè tó bá ti kan ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ dúró nínú pípa òfin mọ́, ẹ yàgò fún ìwà ipá. Ọlọ́wọ̀ ló pàrọwà fún Ìgbòho àti àwọn alátìlẹyìn rẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnoyè kẹta ti gba jìjàgbara nì fún òmìnira àti ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti àwọn alátìlẹyìn rẹ̀ lámọ̀ràn láti dúró nínú pípa òfin mọ́ lásìkò làásìgbò. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà gbà wọ́n lámọ̀ràn lọ́jọ́rú Wednesday lákòókò tó ń gba Ìgbòho àti àwọn alátìlẹyìn rẹ̀ lálejò láàfin rẹ̀ ní Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook, ọba Gbádégẹṣin náà ṣàpèjúwe Ìgbòho gẹ́gẹ́ bí ìtànná ìrètí tó lógo fún ìran àti ìrandéran. Ó gbóríyìn fún agbára ìdúróṣinṣin àti ẹ̀mí ìdarí rẹ̀. Ó ṣàlàyé pé kò yẹ kí ìpọ́njú pa àfojúsùn rẹ̀ rẹ́. Ọlọ́wọ̀ mú dá Ìgbòho àti àwọn alátìlẹyìn rẹ̀ lójú nípa ìtẹ̀síwájú gbígbárùkù tì wọ́n. Ó sì tọ́ka iṣẹ́ pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ìlú lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn. Ó jẹ́ kó di mímọ̀ pé ìdàgbàsókè tó múnádóko máa ń yọrí jáde láwọn agbègbè àti àyíká tó bá ní ètò ààbò àti àlàáfíà. Nígbà tó rántí àwọn ìpèníjà tó là kọjá lọ, Ìgbòho dúpẹ́ mọrírì àdúrótì ìṣọ̀kan àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, pàápàá jùlọ lákòókò tí àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣèkọlù sílégbèé rẹ̀ nílùú Ìbàdàn lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2021. Ìkọlù ọ̀hún mú ẹ̀mí èèyàn méjì lọ tí wọ́n sì tún fi gbòòrò òfin gbé àwọn 13 nínú àwọn abẹ́ṣẹ̀káwọ́ rẹ̀. Ìgbòho sọ wípé nígbà tí àwọn èèyàn wọn ń kojú ìkọlù àwọn agbébọn lójoojúmọ́, àmọ̀ràn ọlọ́gbọ́n àti ìmọ̀kànlé látọ̀dọ̀ àwọn ọba aládé ló ran àwọn lọ́wọ́ láti dúró digbí ṣẹ́gun wàhálà náà. Ó mọ rírì àtìlẹ́yìn tó rí gbà lákòókò ìjìjàgùdù tako ìkọlù lemọ́lemọ́ tó ń tọwọ́ àwọn adaranjà agbébọn ṣẹlẹ̀, èyí tó yọrí sí ìṣekúpani, ìfipábánilòpọ̀ àti ìfarapa láàrin àwọn àgbẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn. Àwa oníṣẹ̀ṣe kì í ṣe pidánpidán o. Àwọn eléré ìtàgé ló sọ wá lórúkọ tí kì í ṣe tiwa. Láyàjọ́ ọdún ìṣẹ̀ṣe lágbàáyé, àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara pariwo pé àwọn kì í ṣe pidánpidán, pé àwọn eléré orí ìtàgé ni wọ́n sọ àwọn lórúkọ tí kì í ṣe tàwọn. Wọ́n sọ èyí fún àwọn oníròyìn lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ṣíṣe àyájọ́ ọdún ìṣẹ̀ṣe tó wáyé jákèjádò àgbáyé lógúnjọ́ oṣù kẹjọ ọdún yìí ní ìlú Ìlọrin. Yèyé Ajésìkẹ́mi Ọmọlára Olókun sọ pé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìṣẹ̀ṣe, ṣùgbọ́n àwọn eléré orí ìtàgé àti sinimá àgbéléwò ló ń fi eré wọn sí àwọn èèyàn lọ́nà nípa àwọn sinimá wọn. Ó ní pàtàkì jùlọ àwọn òṣèré tí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì tàbí Mùsùlùmí, àwọn wọ̀nyí ni wọ́n sọ ohun tí ò rí bẹ́ẹ̀ nípa wọn. Ó wá rọ àwọn èèyàn kí wọ́n má ṣe tàbùkù àwọn mọ́, kí wọ́n sì bu ọ̀wọ̀ fún àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fún àwọn ẹ̀sìn yòókù. Ẹ̀wẹ̀ nílùú Sàó, ọba àdìsá ìpínlẹ̀ Kwara ọba Lówù Ọmọ́táyọ̀ Jagun sọ pé àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ni wọ́n ń lo àwọn eléré orí ìtàgé tako ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ó ní ńṣe ni wọ́n ń gbowó fún wọn láti ba ẹ̀sìn ìṣẹ̀ṣe lórúkọ jẹ́. Ó ní ṣùgbọ́n gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ ni wọn yóò kábàámọ̀ rẹ̀ ní kòpẹ́kòpẹ́, torí ìmọ̀tú ìmọ̀jọ ìmẹ́ni ibì kan kì í dọjọ́ alẹ́. Torí àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì kan àti àwọn ẹlẹ́sìn Mùsùlùmí kan ni wọ́n ń gbé owó fún wọn láti máa fi ba ìṣẹ̀ṣe lórúkọ jẹ́. Ó ní àmọ́ ṣùgbọ́n eléré ìtàgé kan tó bá torí tọ́rọ́kọ́bọ̀ tako orírun ẹ̀
yóò lẹ́yìn nítorí ìṣẹ̀ṣe ni ìpìlẹ̀ gbogbo wa. Ó ní lára àwọn irọ́ tí wọ́n ń pa mọ́ àwọn ní fífi èèyàn bọ òrìṣà. Kò sì sí òòṣà kan tí wọ́n ń fi èèyàn bọ nílẹ̀ Yorùbá. Ẹni tó bá rí ọ̀kan kó sọ síta. Ó ní ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìpínlẹ̀ Kwara pé kí wọ́n jọ̀wọ́ jàre fún àwọn oníṣẹ̀ṣe ní Kwara ní ìsinmi ní gbogbo ogúnjọ́ oṣù kẹjọ gẹ́gẹ́ bí àwọn ìjọba ṣe ń ṣe láwọn ilẹ̀ Yorùbá yòókù. Ẹ̀wẹ̀, ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gbẹ́yìn nínú ọdún ìṣẹ̀ṣe ọdún yìí pẹ̀lú bí àwọn ẹlẹ́sìn àbáláyé jákèjádò ìpínlẹ̀ náà ti kórajọpọ̀ nínú gbàgede pápá ìṣeré Lékan Sàlámì Adámàsìgbà tó wà ní agbègbè Dùgbẹ̀ nílùú Ìbàdàn. Lára àwọn ètò tí wọ́n sì yà sọ́tọ̀ ni yíyan bí ológun tí àwọn ìjọ àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó jẹ́ ti àwọn oníṣẹ̀ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. Nínú ọ̀rọ̀ rẹ̀, alàgbà Omíkúnlé Ẹgbẹ́ladé tí í ṣe ààrẹ ìṣẹ̀ṣe ti ìlú Ìbàdàn ṣàlàyé wípé àwọn oníṣẹ̀ṣe jákèjádò ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló jẹ́ èèyàn àlàáfíà. Ó tẹ̀síwájú pé pẹ̀lú bí ìjọba ti ya ọjọ́ kan sọ́tọ̀ láti ṣe àyájọ́ ọdún àwọn oníṣẹ̀ṣe, èyí yóò mú kí wọ́n máa fi ojú ọ̀tọ̀ wo àwọn ẹlẹ́sìn àbáláyé. Olóyè Onífádé Ọlánìpẹ̀kun tó jẹ́ aṣíwájú awo Ọ̀yọ́ wá pè fún ìṣọ̀kan láàrin àwọn oníṣẹ̀ṣe jákèjádò àgbáyé. Ọlánìpẹ̀kun ní ìbáraẹnisọ̀rọ̀ àti ìgbọ́ra-ẹni-yé ṣe pàtàkì kí ìgbélárugẹ lè bá ẹ̀sìn àbáláyé. Bákan náà ló rọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ láti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ olórí tó sì pè fún ọgbọ́n àtinúdá, ìrónilágbára àti lílo òye ìmọ̀ ayélujára láti gbé ẹ̀sìn àbáláyé lárugẹ. Ọdún Ifá kìlọ̀ rẹ̀ o fún gómìnà Adémọ́lá Adélékè pé kó fi ọgbọ́n yanjú wàhálà ìjọba ìbílẹ̀ lọ́sùn, kó ṣọ́ra gidi kó má bàa sọ ipò gómìnà nù. Àwọn oníṣẹ̀ṣe l'Óṣogbo ló sẹnu kótó kífá fún gómìnà bẹ́ẹ̀. Jákèjádò àgbáyé ni wọ́n ti kórajọpọ̀ ṣayẹyẹ ṣàjọ̀dún ìṣẹ̀ṣe ní pàtàkì jùlọ ní àwọn ìlú tí í ṣe ilẹ̀ Yorùbá. Àkòrí fún ọdún ìṣẹ̀ṣe ti ọdún 2025 ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni bí ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ nílùú ń rí. Eléyìí ló ṣe àfihàn bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí. Èèkàn lára àwọn oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun, Olóyè Ifágbénusọlá Àtàndá tó jẹ́ aṣíwájú awo àgbáyé, fìdí àkòrí náà múlẹ̀ pé bí ilé kò bá dùn, ìlú kò lè dùn, bí ìlú kò bá dùn, ìpínlẹ̀ kò lè dùn, àti pé bí ìpínlẹ̀ kò bá dùn, orílẹ̀-èdè kò lè dùn. Olóyè Àtàndá tún tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti di ahoro látàrí bí ìpínlẹ̀ àti orílẹ̀-èdè ṣe rí lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ àwọn ọlọ́mọge ló ti di olóṣó aṣẹ́wó látàrí bí orílẹ̀-èdè kò ṣe rọrùn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní lára ohun tí Ifá sọ fún ọdún ìṣẹ̀ṣe ọdún 2025 yìí ni pé kí á má fi ẹran ikún sọ ẹran àgbọ̀nrín nù. Ó ní Ifá tí àwọn gbé janlẹ̀ Ìwọ̀njan sọ wípé kí gómìnà Adémọ́lá Adélékè tí ìpínlẹ̀ Ọ̀ṣun fi ọgbọ́n yanjú wàhálà ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tí ó wà níwájú rẹ̀ báyìí. Ifá tún tẹ̀síwájú pé kí gómìnà Adémọ́lá Adélékè kó ṣọ́ra gidigidi kó má bàa pàdánù ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà, kó sì má sáré ẹran ikún kó sọ ẹran àgbọ̀nrín nù. Kàyéfì, ọmọ ọdún 18 ṣekú pa ìbátan rẹ̀ ọmọ ọdún 5 lẹ́yìn tí kò rí mílíọ̀nù kan náírà $1 million owó ìtúsílẹ̀ gbà lọ́wọ́ mọ̀lẹ́bí nípínlẹ̀ Enugu. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ti kéde pé àwọn ti fi gbòòrò òfin gbé Oboduagu ọmọ ọdún 18 fẹ̀sùn ìjínigbé àti ṣíṣekúpa ìbátan rẹ̀ ọmọ ọdún 5. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Daniel Ndukwe ti fìdí ìfigbóró òfin gbé Sunday Michael ẹni ọdún 24, ẹni tí í ṣe aṣọ́gbà lágbègbè 9th Mile, ẹni tó tún jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Mayobewa nípínlẹ̀ Adamawa, tóun náà lọ́wọ́ nínú ìwà ọ̀daràn ọ̀hún bákan náà múlẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ fífi léde, àwọn afurasí náà ni wọ́n jẹ́ nínáwó gan lọ́jọ́ 11 àti ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025 nípasẹ̀ ikọ̀ agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé lẹ́yìn ìwádìí ìtọpinpin lẹ́yìn tí wọ́n fi tó wọn létí nípa owó ìtúsílẹ̀ tí àwọn afurasí náà ń béèrè fún. Ndukwe sọ wípé ọmọ ọdún 5 ọ̀hún ní ìròyìn sọ pé ó kọ́kọ́ dàwátì lọ́jọ́ 26 oṣù keje ọdún 2025. Ìwádìí fi hàn pé ògbóǹtarìgì afurasí náà ló pe ẹni tí wọ́n jọ ṣiṣẹ́ láabi náà láti béèrè fún mílíọ̀nù kan náírà lọ́wọ́ bàbá olùfarakásá lójúnà láti dá ète búburú náà nígbà tí wọn kò rí owó ìtanràn owó ìtúsílẹ̀ gbà
níṣe làwọn afurasí náà ṣekú pa ọmọ ọ̀hún ọmọ ọdún 5 tí wọ́n sì sin òkú ọmọ náà sínú igbó lẹ́bàá ilégbèé wọn ní Okinito Amankwo Ngwo níjọba ìbílẹ̀ Udi. Ndukwe sọ wípé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn afurasí náà jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n wọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn ni ògbóǹtarìgì afurasí náà léwájú àwọn ikọ̀ agbófinró lọ ságbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé níbi tí wọ́n ti wú òkú olùfarakásá níṣẹ́jú àwọn òṣìṣẹ́ elétò ìlera tó fi mọ́ dókítà ẹni tó fìdí ikú ọmọ náà múlẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Mama Bitrus Giwa ti ránṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ sáwọn mọ̀lẹ́bí tó sì mú dá àwọn aráàlú lójú pé àwọn afurasí náà yóò jẹ́ títàrí lọ ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ó tún tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá nípa ṣíṣe ìwádìí ìfimúfínlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀daràn àti nípa ṣíṣe ìdájọ́ òdodo. Naira Marley sọ̀rọ̀ sókè lórí ikú Mohbad, ọ̀pọ̀ àṣírí tú. Gbajúmọ̀ olórin takasúfè ní Naira Marley ti ké sí àwọn èèyàn tó wà nídìí ìwádìí ikú olóògbé gbajúmọ̀ olórin takasúfè ní Ìlérí Olúwa lọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad pé kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀tún lórí ìwádìí wọn. Naira Marley ní gbogbo àwọn èèyàn tó súnmọ́ Mohbad tó jáde láyé ní ọdún 2 sẹ́yìn ṣùgbọ́n tí ọ̀rọ̀ ikú rẹ̀ sì ń já rìnrìn lẹ́yìn tó kú ni kí wọ́n padà lọ kó. Naira Marley kéde ọ̀rọ̀ náà nínú fídíò kan tó fi síta lórí ohun tó pè ní àlàyé tirẹ̀ lórí àjọṣepọ̀ tó wà láàrin òun àti Mohbad nígbà ayé rẹ̀. Naira Marley ní bí wọ́n bá fi dá tòun wò níṣe ni kí àwọn ọlọ́pàá tún gbogbo àwọn èèyàn tó wà láyìíká olóògbé náà kó sí àtìmọ́lé kí wọ́n sì tún ìwádìí ikú rẹ̀ bẹ̀rẹ̀ padà kí wọ́n sì fi ọlọ́pàá tó ṣeé fi ọkàn tán sí àkóso ìwádìí náà. Naira Marley fi àwọn ìtàkùrọ̀sọ lójú òpó WhatsApp rẹ̀ hàn nípa bí òun àti Mohbad ṣe ń sọ̀rọ̀ bí ọmọ ìyá. Naira Marley ṣe àlàyé àjọṣepọ̀ tó dánmọ́rán tó wà láàrin òun àti Mohbad nígbà ayé rẹ̀. Ó fi àwọn ìtàkùrọ̀sọ wọn lórí ojú òpó WhatsApp hàn bí òun àti olóògbé olórin takasúfè náà ṣe ń sọ̀rọ̀ bí ọmọ ìyá kan náà lójú òpó ọ̀hún. A rántí pé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ní ikú pa Mohbad tó jẹ́ gbajúmọ̀ olórin takasúfè. Òkìkí ikú rẹ̀ kò tí ì lọ nílẹ̀ pẹ̀lú bí onírúurú awuyewuye ṣe gbòde nípa ohun tó ṣokùnfà ikú rẹ̀. Naira Marley tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ orin tó ń gbé àwo orin Mohbad jáde nígbà ayé rẹ̀ wà lára àwọn afurasí tí ọ̀pọ̀ èèyàn na ìka sí pé wọ́n lọ́wọ́ nínú ikú rẹ̀ eléyìí tó mú kí ó lò sáà díẹ̀ ní àhámọ́ ọlọ́pàá kí ilé ẹjọ́ tó dá sílẹ̀. Nínú fídíò tó fi síta náà Naira Marley ṣe àtúpalẹ̀ bí ó ṣe kọ́kọ́ mọ̀ pé Mohbad ti ń lo àwọn egbògi olóró kan nígbà ayé rẹ̀ tí wọ́n pè ní ice. Ó ní nígbà tí òun gbọ́ òun pè níjà pé kó ṣọ́ra púpọ̀ ó sì túbá pé òun kò ní lo egbògi náà mọ́. Ó ní òun kò mọ ohun tí egbògi náà jẹ́ nígbà náà kí òun tó tún gbọ́ pé Mohbad ń lo oògùn olóró náà. Ó fi kún pé lẹ́yìn tí òun ṣe ìwádìí ní òun tó wá rí i pé egbògi olóró ni. Naira Marley sọ wípé òun mọ ohun tí egbògi yìí ń ṣe sí àwọn èèyàn nígboro pàápàá nígbà tí òun wà ní ilẹ̀ ọba UK. Àmọ́ ṣá òun ò bínú nítorí pé òun mọ̀ pé òun lè fún un ní àmọ̀ràn ni ṣùgbọ́n ó kù sí ọwọ́ òun fúnra rẹ̀ láti mú àmọ̀ràn náà lò. Marley ní Mohbad sọ fún òun nígbà náà pé nítorí wàhálà iṣẹ́ lòun fi ń lo egbògi olóró náà àti pé àwọn ọ̀rẹ́ òun kan ló fa òun sí. Nínú fídíò tó fi síta náà Naira Marley ṣàlàyé pé lára àwọn ẹ̀sùn tí àwọn èèyàn ń lọ mọ́ òun lẹ́sẹ̀ nípa ikú àti ìgbé ayé Mohbad ló dá lórí fídíò kan tí Mohbad fi síta nínú èyí tó ti ń pariwo pé bí òun bá kú iléeṣẹ́ orin Malian Music àti Naira Marley ló ṣekú pa òun. Naira Marley ní ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ló wá kó àwọn kan ní ilé òun lára wọn sì ni Sinoliski àti èèyàn kan tó ń jẹ́ Ṣùbòmí wà. Ó ní orílẹ̀-èdè Sweden lòun wà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé àti pé bí Mohbad ṣe bá àwọn agbófinró náà jà ló ṣokùnfà bí wọ́n ṣe kó pọ̀ mọ́ wọn. Ó ní lẹ́yìn ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn òbí Mohbad àti ìyàwó rẹ̀ wá bẹ̀ òun sì gbẹ́bẹ̀ wọn nígbà náà. Bákan náà ni Naira Marley tún ṣàlàyé nínú fídíò náà pé olóògbé Mohbad fi ìgbà kan gbìyànjú láti ṣekú pa ara rẹ̀ ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 2022 nígbà tí òun wà lórílẹ̀-èdè Puerto Rico. Ó ní òun bá sọ̀rọ̀ lórí májèlé tó kéde lórí ayélujára pé òun fẹ́ rà nígbà náà. Naira Marley ní òun tún bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sì pinnu pé kí wọ́n kúkú gbé
kúrò níbẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe nínú fídíò náà, Naira Marley ṣàlàyé pé ìlú Amsterdam lórílẹ̀‐èdè Holland ni òun wà lọ́jọ́ tí akọrin náà jáde láyé. Ó ní ìrètí òun báyìí ni pé kí iléeṣẹ́ ọlọ́pàá kó gbogbo àwọn èèyàn tó wà pẹ̀lú Mohbad ní wákàtí 48 sí 24 sí àsìkò ikú rẹ̀. Ó ní òun ò fi ìgbà kankan rán ẹnikẹ́ni sí i láti lọ dúnkòokò mọ́ Mohbad. Ó fi kún pé gbogbo owó tó tọ́ sí Mohbad nígbà ayé rẹ̀ lórí àwo orin tó ṣe pẹ̀lú iléeṣẹ́ orin Malian Music wà ní ìpamọ́ tí àwọn ẹbí àti agbẹjọ́rò rẹ̀ sì lè wá gbà á nígbàkúùgbà tó bá wù wọ́n. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.